sẹ́rí bá mi bá ṣe wà ká máa jó ká fò fáyọ̀ ní ọ̀pọ̀nà lóyún tó jẹ́ pé wọn ò bí rárá àná ọ̀pọ̀lá bí wọ́n ṣe bí wọn ò ná ṣe lọ èmi ti réèyàn bó ṣe bí wọn ò sáyé tán wọ́n ṣe gbà súná náà ṣe padà lọ sọ́run sẹ́rí tẹ́mi bá wà ó sẹ́rí ká gbàlù kájó sẹ́rí tẹ́mi bá wà ká máa jó ká fò fáyọ̀ ní ọ̀pọ̀nà lóyún tó jẹ́ pé wọn ò bí rárá àná ọ̀pọ̀lá bí wọ́n ṣe bí wọn ò ná ṣe lọ èmi ti réèyàn bó ṣe bí wọn ò sáyé tán sẹ́rí bó ṣe gbà súná náà ṣe padà lọ sọ́run ká àmọ́lá Onípẹ̀kun ní Jámánì àmọ̀bà ẹ̀dúpẹ́ báyẹn ọjọ́ òbí rẹ̀ ó tún kó orí jẹ́ òpẹ́ ọlá Onípẹ̀kun ní Jámánì àmọ̀bà ẹ̀dúpẹ́ báyẹn ọjọ́ òbí rẹ̀ ó tún kó orí Ìdòwú ọlá Onípẹ̀kun ọlá Onípẹ̀kun ní Jámánì mo bá ẹ yọ̀ bá ẹ dúpẹ́ ayẹyẹ ọjọ́ òbí rẹ̀ ó tún kó orí jẹ́ òpẹ́ ọlá Onípẹ̀kun ní Jámánì àmọ̀bà ẹ dúpẹ́ ayẹyẹ ọjọ́ òbí rẹ̀ ó tún kó orí jẹ́ òpẹ́ ọkọ̀ jọ́jí ẹ̀ ní Jámánì mi ìyá Yọ̀mídé mo bá ẹ yọ̀ bá mi mo bá ẹ dúpẹ́ ayẹyẹ ọjọ́ òbí ó tún kó orí jẹ́ òpẹ́ ọlá Onípẹ̀kun ní Jámánì àmọ̀bà ẹ dúpẹ́ ayẹyẹ ọjọ́ òbí rẹ̀ ó tún kó orí jẹ́ òpẹ́ aláṣẹ táyà investment ní Jámánì èèyàn Làríbí mi lábì jọ èèyàn ó làgbé bàmí alágo èèyàn alámọ̀ ó máa ní ayé nírọ̀mọ̀ gbogbo Kòtónú ọlá Onípẹ̀kun ní Jámánì